ríbi tó sá sí. Jésù mímọ́ Ọlọ́run mi o ìwọ ni mo pè inú àmọ́ tí mo wà Olúwa mi o wá jẹ́ ń bọ̀ ń bẹ̀ ká gbàgbé mi kí gbogbo wọn sùn lọ níbi tí mo wà ká sùn lọ ni o tí wọ́n ti jáde báyìí. Mo mo wá látàbúlé ń bá ilé kù èmi náà yà fi pákéjì sí. ẹ kú jókòó. Ẹjọ́ ẹ má bínú ṣe gbọ́ ẹjọ́ ṣe rí kẹta máa wá bíbá ìjọ mi àti ṣe àwọn pákéjì àwọn oúnjẹ mi. Ẹgbẹ́ mi dákẹ́jà rẹ̀ kí má bínú mi kí ni ṣé mo pẹ́ tí kò wá mi bẹ́ ṣe wáyé èmi tó jẹ́ pé mo ṣe wáyé tó bá fẹ́ ṣayé fún mi à ń jẹ ẹ̀kọ́ 150 200 mo bèrè ìgbín kò sí pálá kò sí ògúnfe kò sí kí wọ́n lẹ ní òkété kan báyẹn lẹ máa ní bíbá yìí. Wọ́n tó ṣẹlẹ̀ gómìnà sẹ́ńtà àbí mo sùn àbí. Ẹ jáde lóye ayẹ ẹ wọ́n para bí òkú ètò mi. Tí ma bẹ ẹ máa fẹ́ mi lówó o. Bọ̀dẹ̀ ẹ̀jọ́ ẹni. Ẹ máa fẹ́ mi lówó o. Ẹni sùúrù ẹ̀. Oh my God! Ẹni sùúrù ẹ fi lé ẹ̀nà ẹni sùúrù bọ̀dá. Ṣé wọ́n kọ́ Ìyá mo sọ ọjà tà lẹ́yìn. Ẹyin gan wàhálà wà o. Are you enjoying it? You mean it? Yes. Right there. Can you now see? What's in Nigeria? Man, try that to secure. That's personalized around me. Forget. So, man, láti bí ma ti fẹ́ jẹun ìgbúra gbogbo bẹ̀ dáadáa ìgbúra wa okay kí bẹ́ẹ̀ wá unique. She what? Forget. But bí báyìí náà wá ní ìtì mo like you fine. Wẹ́ títí lè dá fúró ẹ̀yìn báyìí ọmọ pé Nàìjíríà lẹ́yìn ń gbé ẹ̀yìn ò cross border rí cross border rí kò sí kò tó máa fún jẹ́ ní gẹ̀rẹ́jì kò don't worry ó ti yẹ bẹ́ẹ̀ tí má ti pa àrọ́ sí kí ló lọ sí kókóra sí ayé American sí máa gbé jáde máa gbé ẹja ayé ó ti yẹ bẹ́ẹ̀ máa gbé lọ sáwọn kan nítorí pé ìwọ gan wàá jẹun bàtà ìwà gbàgbé síbẹ̀. I'm telling you ṣe rice lélẹ́yìn ni wò ó rí bóyá ilé nu ni ní kí ni tọ́lá ìgbà gbọ́dọ̀ kí ẹ máa ń jẹ pákí ṣé wò ó rí ni. wẹ́ẹ́ tọ̀ gbogbo má wọ́n rí. Ọ̀rọ̀ yín olówó báyìí iṣẹ́ àmọ́ ẹlẹ́kẹ̀ máa ṣe oúnjẹ jẹ́. Láti jọ sí ìwọ náà wọ́n sì mo ní kó fún wa ní ìgbín wọn làwọn ò ní mo ní kó fún wa ní ògúnfe wọn làwọn ò ní just ordinary chicken wọn ló wù ú. Wọ́n try ní ìgbà yìí. Báwo ni wọn kò sí wọn náà sá. Apostle will hear of this. No problem. Bishop Faworaja. Lọ́dún mẹ́fọ́n pé ọ̀rọ̀ tó bá wà níwájú wa ní ká máa mú pé tẹ̀síwájú náà tẹ̀síwájú mú dá. Bọ́bọ́ yìí dànù bọ́bọ́ ló ń jẹ yìí. Yes sir. Alpha. Bàbá mi wà sọ. Báwo ni? Yes sir. Ẹ̀yin náà ẹ̀wọ̀ ìgbà yìí náà kò sí ẹni tẹ̀ ó mọ yín straight gbọ́n àkọ́ bá yóò mọ́ mi lára nìyẹn. Nọ́yà ẹ̀ ní gbìyànjú àníkẹ́ gbé ogbé wa ẹni kò sí ẹ̀jẹ̀ tó tí kì í fi ìgbà pé kí ni. Ẹ má bínú. Inú ẹ̀ gbé kọlù kíá. Hello? Hello? Baba pastor. I don't know you now. Ẹ wo gẹ́gẹ́ bí àdéhùn mi pẹ̀lú yín. Ẹ mọ̀ kí mo sọ fún yín wípé ọ̀gbẹ́ni Faworaja yẹn kí màmá trace yẹ. Ṣẹ́rí mo ti wá mú báyìí mo ti mú sọ́wọ́. Ṣẹ́rí níbi tí mo wà báyìí. Okay. Lọ́kàn wà nílé olóúnjẹ tó ń jẹun. Ó ń jẹun lọ́wọ́lọ́wọ́. You mean it? Ṣáà ní sùúrù. Where is the location? Ṣẹ́rí tẹ́ bá ti gun ọ̀kadà. Okay. Tẹ́ bá gbọ́ ọ̀kadà bọ̀ ní New Life Estate. Okay. Tẹ́ bá ti débẹ̀ báyìí. Kẹ́sàrà bọ́lẹ̀ ní bàbá ọpẹ́ block. Bí bàbá ọpẹ́ block yẹn wọlé ti máa rí. Ó ní ilé oúnjẹ kan tó wà ládùúgbò yẹn gangan. Wọ́n pe ilé oúnjẹ yẹn ní Jerite. Jerite or what? Ẹni sùúrù Jerite food canteen wọn ló popular jù ní gbogbo àdúgbò yẹn. Jerite.
ibẹ̀ ló ti ń jẹun lọ́wọ́lọ́wọ́ báyìí kẹ́ máa bọ̀ ní ìsìn yẹn máa bọ̀. Yes, I know the place. a ní kẹ́ máa bọ̀ gbogbo wàhálà mi fẹ́ kó jẹ́ sásán ni. She what? Ṣé mo lè lọ jẹ báyìí? Oh my God! Sàjẹ́mù ló ń lò ní. Ó jẹ́ 4,600. 4,600. Ṣé gbogbo tájà yìí 4,600 ló jẹ́? Bẹ́ẹ̀ni. 4,600 péré, baby. 4,600. What do you mean? You know, na play no stop am 4,600. Only 4,600. Tí mo kọ́ bí a ti ná bí a bí 20k. 30k. Yes. 20k fún oúnjẹ. 20k. Bí mo yẹ wáyé mo ná 150k. 150. I'm telling you. Oh my God. See. Oh, mami o. Emperor ló ń bẹ sọ̀rọ̀. Ṣé o mọ̀ mi ni? Oh, don't worry. I will let you know who am I. Ó ti yẹ bẹ́ẹ̀. Ẹ má bínú. Àbí ṣé kí sáré bá yín chẹ́ẹ̀kì chicken lọ́dọ̀ mọ́là tó ń ta níbi ìsàlẹ̀ náà. Chicken lọ́dọ̀ chicken. Tí bá ti bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹlẹ́kẹ̀sẹ̀ pé ó tún wà lórí náà. Ṣé o ti rẹ́ẹ̀dì? Lọ́dọ̀ àwọn tó ń jẹ́ bẹ̀rẹ̀. Imagine me. Okay, wá cross road kó chicken. Fọ́ fún mi. Wọ́n máa ń dín. Wọ́n dá wọn lóhùn jàre bẹ́ẹ̀ mi ò kì í pé jọ́njẹ bẹ́ẹ̀ yẹn náà. Ẹ má bínú sọ. Chicken lọ́dọ̀ mọ́lá. Ẹ má bínú. O fọ́ ní kìlìṣà. Ẹ máa lọ. O call you back. Ọmọ ń ṣẹlẹ̀. Màá fún ẹ ní káàdì nísìn. So get. Ọmọ kẹ́tíkẹ́ mo gbà tẹ́lẹ̀. Ti wúnú mi dojú. You understand? 100k. Oh my God! Pay this one. The rest. Here is it. Kí wàá ní pin? Pin mi. Yes, ọ̀sẹ̀ létí máa yà kí bọ̀bọ̀ ìgbọ̀ ìrẹ̀ ń bá mi. Thank you, Lord. Yes, I don't know. But I was thinking of something. What? Do you know you didn't know much in this area? No, fi bẹ́ẹ̀ mọ̀ bí but máa try máa rí pé ẹ̀ tààrà. Baby. Obìnrin ní ẹ má jẹ́ kán máa wọ àwọn èèyàn lójú. Ó ti yí ẹlẹ́yẹ. Tèbó sílẹ̀. Báyìí kò yẹ pé no, that's my personality. Do you understand? Bí àmì yẹn pé ọmọbìnrin yẹn kó wá bá wa níbẹ̀ kó pàdé wa lọ́nà ló máa dà. Bishop Faworaja bokele. Bishop Faworaja bokele. Bishop Faworaja bokele. Bishop Faworaja bokele. Tàbádé àwa máa jẹ oúnjẹ wa. Ṣó ti yẹ? So, but you know what? This is my bag. Gbogbo ayé mi ló wà ní báàgì o. She what? Document mi, international passport mi, gbogbo everything mi ló wà ní báàgì ìtọ́jú ọlọ́run. Bá mi dìbò báyìí ni, ó ní pé mi gbé sílẹ̀. Please. Okay, babe, my friend. I'm coming here. I'm coming back soon, okay? Come jẹ́ Ibi tí máa kú sí mo wà yìí. She what? Ajáyé kù mi. Ṣé mélòó lọlé? Ẹja ara mo gbé lọ́tẹ̀. Mo mo wá látàbúlé. She what? Wọ́n ń bá ilé kù. Èmi náà yà fi pákéjì sí. Bíbá yìí. Gbogbo àwọn kan tààrí jẹ lábúlé lérè. Wọ́n ń gbé mu tiẹ̀ rí àbílẹ̀ wà ní báàgì. Tiẹ̀ níbi fẹ́ràn yìí sí. Àwọn wèrè. Wọ́n ní ìgbín. Wọ́n lẹ́ràn. Gbogbo àwọn òkú tó yẹ kí n jẹ. Lẹ́gbẹ́ tí bá máa padà sábúlé báyìí máa ti tóbi sí. Àmọ́ kò sí wàhálà máa bá náwó ẹ̀. Àgbéga ilé máa parí ìgbìmọ̀ náà. Yóò rà rẹ̀ náà. Yóò lè gba ní báàgì ni. Àwọn olùpamọ́ bí wọ́n ti bá fún lọ. London boy. Èmi náà máa lọ London. Continue. London boy. Ìyá Síkírá mọ̀ lábúlé. She what? Wọ́n máa fi padà sábúlé báyìí. Ní àti gbé mọ́tò tèmi. Mọ́tò tí mo bá fẹ́ wọ́n máa lẹ orúkọ mi mọ́ wájú báyìí. Láti gbé abúlé màá jókòó síwájú ẹ̀. A máa jó. A máa lọ káwọn ijó yẹn ni màá. Ayé mi máa ti dá lẹ́kọ̀ọ́. Wọ́n jókòó síwájú mọ́tò báyìí. Màá máa jó ni.
ẹ kú jókòó. ẹ wo ẹjọ́ ẹ má bínú ṣe gbọ́ ẹjọ́ ṣe rí tẹ́ bá máa wá mi bá ń jọ mi àti ṣe àwọn pákéjì àwọn oúnjẹ mi. ẹ gbẹ́nu dákẹ́jàre kí má bínú kí ni ṣé ìmọ̀ pé tí kò bá mi bẹ́ ṣe rẹ̀ èmi tó jẹ́ pé mo ṣe wáyé tó bá fẹ́ ṣayé fún mi à ń jẹ́ ẹ̀kọ́ 150 200 mo bèrè ìgbín kò sí pálá kò sí tòkúfẹ́ kò sí kí wọ́n lẹ́ni òkété gan báyẹn lẹ́ máa ní bíbá yìí wàhálà tó bá fẹ́ kí n bí mi sẹ́ àbí mo lè rí bí òkú tẹ̀ ju òkúfẹ́ kan kó bá mi fi sínú láìlọ̀. káàdì mo wò wá. ẹ nà ó. ẹ mo lè lọ bá yín rà lọ́dọ̀ ìyá lámàlà tó wá ń sáré. ìyá lámàlà kí ẹ ṣàkóra yín lọ ìyá lámàlà kan ògúnfẹ́ lọ́dọ̀ ìyá. ẹ sá máa wọ̀ ní ẹ sá máa wá ń jọ mi. àwọn agá ti mọ irú kọ́sítọ́mà tẹ jẹ́ gbogbo tẹ bá fẹ́ la máa fún yín. ṣé rò pé bébì máa jẹun bíbá yẹn kó jẹun bíbá yẹn bí mo kàn fọ́ọ̀sì ẹ̀ kó wá jẹun bí ẹ ṣàkóso. ẹ káàsán àwọn kọ́sítọ́mà tó ti dé. ẹ rọra ẹ má tẹ̀ sọ̀pọ̀ ẹ má sọ̀pọ̀ ẹ má sọ̀pọ̀ ẹ jọ ọkùnrin kan ní mo wá wò ń bí báyìí ó mọ́ra díẹ̀ báyìí wá jẹun ẹnìkan ló pè mí pé ó ń jẹun lọ́wọ́lọ́wọ́ ń bí báyìí. ok ẹ wá jókòó àlejò wọn náà ẹ wá jókòó pẹ̀lú wọn. ṣé bébì mi náà sọ bébì ni wọ́n bí. ẹ má wọrí ó ń bọ́ sáré lọ gbé owó wà ní ń bọ̀ ẹ má wọrí. ìjọba sóúnjẹ lè mọ o. irọ́ oúnjẹ kọ́ láti ẹ̀ bá wa ẹjọ́ wá ni. àjọ wà ní bébì mi ni ọkọ mi ni ó ń bọ̀ ẹ má wọrí ó sáré lọ gbówó níṣẹ́ gbọ́. ó lọ ṣe kí ni. ó lọ gbówó níṣẹ́ ẹ̀gbọ́n ni. ó lọ gbowó àbọ̀ ló ní báàgì ọwọ́ yìí. báàgì tí bó ṣe wà yìí àwọn dọ́kúmẹ̀ntì ló wà ń bẹ̀ bẹ́ẹ̀ mi ṣẹ̀dí láti Germany. in fact my very nice man. ó ti yé mi. no ẹ̀yin náà jókòó kí fún lóúnjẹ. ó máa fowó ṣàánú ẹ wá tọrọ owó ni àbí ẹ má wọlé jẹ́ kó gbowó dé ó máa fowó ṣàánú méjì láì ní máa ṣe tọrẹ àlejò ṣẹ́gbọ́ má wọlé ó máa tó dé. sẹ́yìn lẹ́ni ilé oúnjẹ ń bì. bẹ́ẹ̀ ni. òfò èèyàn nídìí méjì kó má bànújẹ́ ó ti larí mọ́ tẹ́ bá mọ́. kí ló ṣe yín. ẹ káàbọ̀ sí gúrùpù wa. gúrùpù ẹ̀yin wẹ́ lárí mọ́ gidi. kó lọ tó ṣẹlẹ̀ sá. alẹ́ ẹ̀kọ́ àmọ̀ràn. bẹ́ẹ̀ni. ìfilẹ̀ àwa wà ní orí ó níbi tá a jọ dì sí ṣùgbọ́n ní níta wá bá ń lẹ̀ yìí ó ti yẹ ká mọ̀ wípé rárá sá. òkété wa ti bóòrù. no ẹ jókòó wọn lọ gbowó wá ni. kò nídìí. ẹ má wọrí. ohun tó ṣẹlẹ̀ ni pé tó bá yá a máa yé sisi mi sí ṣùgbọ́n àwọn ò ní táìmù láti wé sí àtúndẹ̀ẹ́dẹ̀ lọ síbòmí. ẹ ṣe o tó bá ti wá di ojú ẹ̀ ẹ mọ bẹ́ẹ̀ máa gbowó mi. nǹkan tó ń sọ ṣé ti yẹ wí wọn bó ṣe wà yẹn wọ́n fi wá tọrọ owó lọ́wọ́ bébì torí 2 years ló lò ní Amẹ́ríkà bó ṣe wà ó ṣe èdè ní last week ló dé ṣó ti yẹ bẹ́ẹ̀ ó wá kó àwọn nǹkan púpọ̀ mo wá àwọn nǹkan mèremère mo hàn kó lára àwọn tó fẹ́ wá gbà kan nílé ṣó ti yẹ bẹ́ẹ̀ yìí kan tó ṣẹlẹ̀ ní ẹ má ìgbà wọn ló pín sí ẹ̀tún ní kí wọ́n jókòó káṣẹ̀ tún fún wọn lóúnjẹ wọn wọ́n fẹ́ wá tọrọ owó ni. tó bá ti dé ẹ sọ fún wọn. ẹ kò sí bọ̀ wàhálà. ọyẹ kan náà ti dé látẹ̀kan náà. wọ́n bọ̀ ẹ má wọlé lọ. ojú ò lè rọrẹ wà kó má dùn náà ní ọ̀nà ìwé yẹn rí mo sẹ́ẹ̀tì gan-an ok mo ń bìrì lọ́wọ́ ẹ̀sìn ibi tí iṣẹ́ o ò dá mi lò yes ẹ̀rọ fẹ́ 300k fún sálárì mo fẹ́ 500,000 yes ẹ̀fẹ̀ ni 500,000 fún sálárì mo fẹ́ 1 million ẹ̀fẹ̀ ló ń bẹ̀ sọ̀rọ̀ náà kí n sọ ebi empress kí wọn náà kó jẹ́ ní ọlá mi kó enjoy kí ló ń ṣe ẹ̀ náà. It's okay, it's okay, it's okay, it's okay. Thank you. Ilé ayé òtítọ́ yẹn. bẹ́ẹ̀ ni náà. Ó nọ́mà kọkùnrin lóbìnrin. Ó láìkẹ́. Mo dẹ̀ rí pé bẹ́ ṣe ń bá mi sọ̀rọ̀ yìí. Ẹ kò fún mi pẹ́ lówó lọ́wọ́ kan nìyẹn o. No, it's not like good. Ọlọ́run dá wa bẹ́ẹ̀. Ọlọ́run dá wa owó wà. I like anything. I'm telling you. Bẹ́ ṣe wà yìí. I didn't like anything. Like seriously? Okay, ojú rí kù mi àbí. Bẹ́ ṣe wà yìí No, náà. ó ń bí kù mi àbí. Don't worry, màá ṣe ọ̀fẹ́. aláyọ̀ tí ì dé náà. èmi gan wò bẹ́ẹ̀ bóyá wọn ò rówó gbà ni. ẹ pé nọ́mbà wọn náà.
Mo ti gbàgbé fóònù mi wà lẹ́nu mú fóònù dání. She what? But fún mi nọ́mbà wọn. Mi nọ́mbà wọn. Àtàwọn ọlọ́mọ yẹ kárí lábúlé. Sir, actually nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó dà pé fóònù tó ń lò ìgbà tó ń dé Nàìjíríà mi ò rántí ya nọ́mbà fóònù. She what? Ẹ báwa la ti máa gẹ́tì wọn. Ẹ má wọrí kò yẹ kí yẹn ní lọ. Dọ́kúmẹ̀ntì wọn tó kó bọ̀ láti Germany ló wà nígbà ẹ̀gbọ́n. Ó yẹ kí n lè rí àwọn àtàwọn gómìnà lọ́jọ́ ń ṣiṣẹ́ o, sẹ́nítọ̀. Ó ṣe pé wọ́n jàre. Lórí ogún àti ìyá olúwa. Ẹni sùúrù ẹ má dùn. Mo fẹ́ ní pásítọ̀tì dọ́kúmẹ̀ntì àwọn kan ló wà ń bẹ̀. Táwọn sẹ́nítọ̀ bíi. Irú àwọn nursery school primary school lẹ̀ kó jáde. No, sẹ́nítọ̀ gómìnà ìlànà. Ṣé ẹ máa kẹ́kẹ́ ti báyìí? Ṣé pé àwọn bàbá tó wọ́n bílẹ̀ kan wọ́n fẹ́ máa ṣàlàyé fún mi pé nǹkan bẹ́ẹ̀ lárákùnrin yẹn ẹ̀ mẹ́nu bébébé bí ìpẹ́jọ wà ní. Ẹni sùúrù actually àjọ wà àjọ sínú. Wọ́n tó ṣẹlẹ̀ gómìnà sẹ́ńtà. Àbí mo sùn àbí. Ẹ já mi lóògì àyẹ̀ ẹ̀ wọ́n para bí òkú rẹ̀ kìíní. Báwo ni máa gẹ́tì? Ẹ máa fẹ́ mi lówó o. Bọ̀dẹ̀ ẹ̀jọ́ ẹni. Ẹ máa fẹ́ mi lówó o. Ẹni sùúrù Oh my God! Ẹni sùúrù ẹ fi lé ilé ẹ̀nà ẹni sùúrù bọ̀dà. Ṣé wọ́n kọ́ Ìyá mo sọ jàtà lẹ́yìn. Ẹ̀yin gan wàhálà wà o. Ibi tó ń bá kẹ́yìn náà mọ̀lẹ́yìn náà máa ń sùn. Kò rí bẹ́ẹ̀. Ọbàjọ́ tẹ̀ ń wá láyé lọ. Tẹ́ni kí báyé. So tí ẹ ti rọ ráìsì kan sínú bíbá yìí. Ọ̀sẹ̀ ẹ̀dá. Tí bá gbá etí yẹn ní gbọ́ràn mọ̀. Ẹ wo àwọn gómìnà sẹ́ni. Gómìnà sẹ́ni. Ibo la ti fẹ́ rí wọn. Èèyàn tẹ́ mọ̀ rí. Ẹ̀jẹ̀ sọ̀rọ̀ bíi pé ẹjọ́ wà bíi over 10 years. Mo mọ̀ wọ́n rí lójú. How many years lẹ ti mọ̀ wọ́n? Ojú oorun mo ti mọ̀ wọ́n ti pẹ́. Ẹ máa jí bílé ní ọ̀dà pẹ́ ya wèrè. Ẹni sùúrù. Eléyìí ló ń bìnàbìnà yìí. Ṣé iná ẹ̀ gbọ́ àwọn gómìnà ìpè. Ṣẹlẹ̀ gbọ́ tí mi bá rí ẹni yẹn ẹni kò mi o ẹ máa fún abọ́ bíbá yìí gbogbo kẹtẹ jẹ ẹ fẹ́ jẹ gbẹbẹ kájẹ wa ni mo ní gbogbo kẹtẹ ń béèrè fún bẹ́ẹ̀ ṣe máa kó di burúkú tí ibà mi ní o ẹ wá jẹ tẹ tún di mọ́ọ̀tì sínú báyìí. Ẹni sùúrù iṣẹ́ mọ̀ ká jẹ́ kí n sáré tọ̀ mí. tí bá gbá etí yẹn ní gbọ́rọ̀ kẹ́ lọ́tọ̀. Ìtọ̀ inú yẹn ló máa ń yín pa ẹjọ́ kò sí ẹ̀yẹ gàdí. Ẹni sùúrù bọ́dé ẹ̀ mọ̀ ọ̀rọ̀ àwọn gómìnà ọkùn ayé mi bàjẹ́ mo ṣeré tí mo rò pé mo ti rí London boy máa pẹ́ lẹ́wọ̀n ọkùn ayé mi. Anyway ẹ try gan ẹ gbìyànjú ṣebí ṣàlẹ̀ tí ní nọ́mbà mi ẹ pè mí a máa sọ ètò kù lórí fún ọjà tí gbọ́. Are you sure? Wàá dẹ̀ píkọ̀ mi. Kí ló dé nígbà tí kì í ṣe. Mo pẹ́ yín obìnrin tí wọ́n ti ríra tá a ti rí wọ́n náà wọ́n báyìí ẹ máa fọ́ mi bàtà bá ti lọ tán sí ẹ máa kọ́ nọ́mbà yìí sí ẹ máa fọ́ òun ní píkọ̀ mi. Ẹyẹ tí ẹ ṣì pè mí ná. You pick it. Sorry. Báwo ni ọmọ yìí bá ń sìn dájú ẹ̀ ló kọ́lẹ́sẹ̀ gbẹ̀ lé mi. Yes. Oríṣiríṣi èèyàn ló wà ọ́ ẹjọ́ ti pọ̀ jù ọ̀rọ̀jọ́ òṣì ọdún tí mo bá yẹn sọ ẹlẹ́jọ́ ìyá. Ọmọkùnrin ìpápá tó ń lọ ẹjọ́ ṣe é mọ ọmọkùnrin tó kú òǹbí báyìí nísìnyí yẹn. Tí ó ṣiṣẹ́ ìwọ mọ́tò sí mi ò rí lè mọ́ náà lọ títì. Wàhálà ti dé o. Ohun tó dá mi lójú ni pé ẹni tó sọnù àtẹni tó kú ìjọ kan wọ́n á ríra wọn he. Ẹ má wọrí iṣẹ́ ti gbọ́. Ṣùgbọ́n nírú ọjọ́ yẹn ayé agbọ́rùn á mọ̀ ṣáàrí ọmọkùnrin tó lọ yẹn bàbá ńlá kù Fàwòrajà ayé àti ọ̀run dájú ẹ̀
What? Fàwòràjà. Ẹ gbọ́ rí. Ó ti lu ọmọbìnrin ní jìbìtì rí. What? Ó ti lu èmi náà ní jìbìtì rí. Ó ti lu àwa méjèèjì. Bẹ́ẹ̀ni, ẹ̀yin àtọmọ mi. Mo respect anointing mọ́ mi lára. Kò tiẹ̀ respect. Ẹ pásítọ̀ ni yín. Bẹ́ẹ̀ni. Oh! I'm a bishop. Oh, you're a bishop. Bishop of God Almighty. Kọ́ tó ṣẹlẹ̀ ẹ wo ó bà ní kò bàjẹ́. Èmi náà máa assist yín because mo fún ní nọ́mbà mi. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ ọkùnrin àtobìnrin inú kó hand síbi tó ti jọ sọ kó ní continuity. So as a matter of fact, mo kàn fún nọ́mbà mi kó má ní mi lára ni. But this time around, I'll be the one to be telling him and calling him. Òun náà mọ orí èèyàn tèmi náà jẹ ni kò sí wàhálà. Mo mọ yín tẹ́lẹ̀. Mo mọ orí èèyàn tèmi náà jẹ ni. Kò sí wàhálà, ẹ má wọrí sá, ẹ jẹ́ kí n ka nọ́mbà yìí, ẹ jẹ́ ká nọ́mbà yìí. 080. Hold on. Okay. 080. Okay. 233. Okay. 40. Okay. 757. 757. Every bishop will see. All right, what's the problem? Mo ti ń pè yín bẹ́ẹ̀ yẹn. Agbófinró ni. Of course, agbófinró ni mí. Ẹ ṣe ẹ máa lè ṣiṣẹ́ yẹn fún wa. Ẹ má worry, ṣe rí tójú ti mú ni kò tó gbé sáré. Ẹ̀yẹn má worry, ẹ dá gbogbo ẹ̀dá mi. We're going to cut him very soon. Àdúgbò yìí lẹ́yìn wà. Ọ̀nà tájà tí ó wà bọ̀ tó fẹ́ jìnnà díẹ̀ ṣùgbọ́n anywhere tẹ́ bá ti rí ẹ pè mí. It's okay, it's okay. Ó jẹ́ mi náà ni mo rí, màá pè yín. It's okay, kò sí problem. Ó lọ, kò sí problem. Ìjọ́ tí n bá rí báyìí. Jáde kí ni ọwọ́ mi yìí, máa fi bẹ́ẹ̀ lórí ṣàkàṣàkà ni. It's okay, kò sí wàhálà. Ṣé Ẹ wo, a máa ń kọ́ mọ́ Ádàbí jẹ́. Bẹ́ẹ̀ni, A máa kọ́ mọ́. Bẹ́ẹ̀ ló ṣe máa rí báyìí. it's okay, kò sí wàhálà. Ṣé Continue. Ohun tó ṣẹlẹ̀ ṣé bọ́nà ilé ọ̀dọ̀ yín rè. Bó jẹ́ mi ni mo kọ́ rí ni o bó jẹ́ wọ ni o ẹja pera wa bó bá ti pè mí màá débẹ̀ bó jẹ́ mi náà mo pè ẹ́ Ọlọ́run ti sọ pé ọjọ́ kan àjọ kan. a máa mú un ní ṣáá níjọ́ kan kò lè escape ẹ̀ torí ẹ̀ ni mo ṣe ń di dàí mú kiri torí ìjọ tẹ bá máa pè mí báyìí bó jẹ́ gbòòrò náà ni mo wà ní alẹ́ rí ibi ṣiṣẹ́ tí mo fẹ́ kó ṣe. Mo ti gbàwẹ̀ lórí ẹ̀. All right. Ó dàbọ̀ dájú. Ó bọ́ lọ́run sí ẹ. Yes sir. All right o.
ọjọ́ gbogbo tó lè ọjọ́ kan tó lò ó dẹ̀ pòórá ó ti dáa sáà pòórá di òkété mọ́bi tó wà yẹn ni o sísítà náà mo ti rí ibi tó sá sí. Jésù mímọ́ Ọlọ́run mi o ìwọ ni mo pè inú àmọ́ tí mo wà yìí olúwa mi o wá jẹ́ ń bọ̀ ń bẹ̀ ká gbàgbé mi kí gbogbo wọn sùn lọ níbi tí mo wà yìí olúwa mi o Jésù mi o mo ṣẹṣẹ fún Dáfídì táwọn ọ̀tá ẹ̀ tí wọ́n sùn lọ níbi nínú òtó sáájú olúwa wá ṣe fún mi lẹ́nìí Jésù mi o tí n bá ti jáde kí gbogbo wọn sùn lọ ni. tá a máa ṣe rè Ọlọ́run ti ṣe ìwọ ti ní ìdá lọ́wọ́. àwọn tó ń lé mi wọ́n ti pọ̀ tó lé kí ni mo ṣe fún wọn olúwa ẹlẹ́ṣẹ̀ ni mi ìṣẹlẹ́ṣẹ̀ ṣàánú fún mi olúwa ìwọ náà jẹ́ kájọ òrùwò kájọ orísìn mi ìṣẹlẹ́ṣẹ̀ àbí ṣé mo ṣẹ̀ ni mi ìṣẹ́ Ọlọ́run wọ́n dáríjì mi jẹ́ n kúrò ní àgàgà yìí. sàkúsà kò bẹ́ẹ̀ máa sá títí Jésù máa fi dé máa sá táwọn angẹ́lì ò bá dé lọ́wọ́ dúró má dáwọ́ dúró ọmọ wòlíì ìwọ náà stand by tó bá yọ kó kìbí òkété ọgbà kó kìbí rẹ̀ ń bọ̀ bóyá kí n máa fi òkòrú ní sọ́rí sọ́ngbà bí bá ti rú ẹjẹ má sàmẹjọ ẹsẹ mi o mo ti mọ ẹjẹ tó lọ ẹjẹ má sàmẹjọ ẹlẹsẹ mo ti dé olúwa mo ti bẹ o òfin wa gbẹbẹ mi ẹjọ má sàmẹjọ tó lọ ẹjọ mo ti dé síbẹ̀ mo kú. onídàámi máa ṣiṣẹ́ ló ṣẹlẹ̀ ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀. afa ṣé ok ẹ̀wà tó ti píkì mi bẹ́ẹ̀ mi ti bọ́ sílẹ̀ ní mọ́tò. ẹ ti bọ́lẹ̀ kàn pariwo kàn máa ṣàyìn o. tẹkọ̀ ló ń jarun bá tẹkọ̀ ló ń ṣe báyìí bí ìwé tẹ́sán sọ pé kàn máa ṣàyìn. obìnrin lójú oorun. ẹ nà. ẹ gbà mí o sáà ń fojú lé mi lójú oorun ni. àwọn ló ń lé yín báyìí. àbúrò olè understand bó o ṣe kó o dì máa lọ sí gbọ́ ó ṣe mọ̀ bí ṣe máa lọ sí gbọ́.